ẹ̀yin tèmi o èèyàn mélòó ló ti rí news kan tó ń jà rìnrìn nílẹ̀ nísìn tí wọ́n ní pásítọ̀ Kúmúyì ìyún adarí Deeper Life tán ní àwọn rules kan wà táwọn lò láyé àtijọ́ nígbà ìgbéyàwó ní Deeper Life that is not biblical, so wọ́n ti wá set another rules ní ìsìn. Ẹ rí wípé nígbà kan náà ó já rìnrìn wípé wọ́n ní àwọn mẹ́mbà àwọn ti lè máa wo tẹlifíṣàn ní ìsìn kò yé, and that is why tó fi jẹ́ wípé most of my videos tí n bá fẹ́ sọ̀rọ̀ nípa bóyá wọ́n ní èèyàn kan wùwà kan tó dẹ̀ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, èmi máa advice àwọn èèyàn wípé ìwọ gangan, you yourself as a Christian, do you have encounter with Christ? So ọmọ Kristi so ọ̀dà mọ̀, so meditate inú ọ̀rọ̀ Ọlọ́run. Wo in tó o bá ti mọ̀ wọn ò fi tàn ọ́ jẹ, kò yé báyìí náà ìsìn. Bọ́n tó o bá ti mọ̀ wọ́n bá sọ létí ẹ̀ gan, bí bá ti ń gbé tí ọ̀tún wọlé ní ó mọ̀ gba tèsì jáde, kò sẹ́ni tí ó fi tàn ọ́ jẹ. And that is why tá a fi ṣe kí ni, tá a fi ní ọ̀rọ̀ Ọlọ́run which is our Bible. Kò yé, nígbà tó o bá meditate inú ọ̀rọ̀ Ọlọ́run ìlọ́ ọmọ tó wà nù rẹ o. Tó o bá ti kà á, àwọn tán bá ti ní àǹfààní láti kà á, ìtàn bá ti interpret fún ọ òun náà lọ gbà, o ò ní choice. Jésù tí wọ́n gan sọ pé òun tó ń tu aṣọ mọ́ láàyè as a Christian, sọ ọ dá Jésù mọ̀, ṣé Jésù gan gbénú ayé rẹ̀, sẹ́mi mọ́ ń ṣiṣẹ́ ń bẹ. Look at àwọn bàbá tí wọ́n ti kú, that they did not have privilege to enjoy their marriage just because of wípé àwọn òfin kan tán ń lò nígbà yẹn. Mo rántí ìgbà yẹn tán ní bàtà náà máa ń kó, wọ́n ní òun ò débẹ̀ rí, wọ́n ní bàtà ẹni tó bá ti kó òun lọ́ọ́ fẹ́, bẹ́yẹn oríṣiríṣi ọ̀nà tán ń lò láti ní ọkọ àti ní ìyàwó ńgbà yẹn. Ẹ wo iye ìdílé tó ti, àwọn míì gan tó jẹ́ wípé wọ́n court 10 years in relationship, 5 years in relationship, at the end of the day marriage gan tún mẹ́ẹ̀ tó clear sọ wípé ọkàn wa kó bá tẹ̀yàn kan ní ẹnu ọ̀nà ṣọ́ọ̀ṣì and you want to spend the rest of your life with that person. Kò yé báyìí náà ìsìn. Ẹ wo ohun tí a lot of them tó máa endure. Ikú ẹlòmíì gan ṣeéṣe kó mọ̀ ètí ìyá kó jẹ́ wípé torí ìbàtà tó sì kó ni àṣìyàn. Ọlọ́run ó lè mọ̀ destiny ìyá mẹ́lòmíì kó jẹ́ pé bàtà ẹni tó sì kó ni àṣìyàn. Now in 2025 that same baba now came out láti sọ wípé their holding rules and regulation is not biblical. Kò yé báyìí ní ìsìn pé àwọn yẹn kàn jẹ́ bí ìlànà táwọn kan làálẹ̀ for their church. How will you explain that? And that is why you have to have a encounter with Christ. Ìdínú tó fi máa meditate in the word of God so that these people wọn ò ní máa ṣe kí ni, wọn ò ní máa fi ẹ̀kọ́ òdì tàn á jẹ, wọn ò ní máa fi ẹ̀kọ́ òdì báyé wa jẹ́. Seeing your prophet as your Lord, ara tí máa ń dá lẹ́rẹ̀ẹ́ o. Ọlọ́run ló mọ iye àwọn bàbá tán ní àǹfààní láti ra tẹlifíṣàn gbà náà, wọn ò lè rà nítorí wípé kí ni, wọ́n ní irinṣẹ́ èṣù ni. Wọ́n deprive wọn láti mọ̀ lè wo ohun tí agbára wọn ká. And this is the same baba tó jẹ́ pé orí satellite ní gbogbo wọn ti máa ń gbọ́rọ̀ Ọlọ́run. Ìwọ ni ọmọ tanra rẹ̀. Wo oríṣiríṣi ẹ̀kọ́ òdì ti wà tipẹ́ ìdọ́ǹtè
lọ ka ìwé Kólósè, you will understand. Ẹ̀kọ́ òdì ti wà tipẹ́. Yóò sì máa wà lọ títí bẹ́ẹ̀ ni. Generation kọ̀ọ̀kan náà ni wọ́n máa ní àwọn first teacher, first prophecy, oríṣiríṣi lẹ́ẹ̀mọ̀ rí. We will be seeing them. Àwa ni ká ṣe kí ni? Àwa ni ká mọ̀ tá ń ṣe. Màá fi news yẹn sókè báyìí kẹ́yìn ní òkà. Just look at it. Bàbá tí ń tọrọ ìdáríjì nù. Definitely àwọn nǹkan míì wo ló tún wà tí wọ́n sì tún gbé síta later ṣùgbọ́n tí wọ́n ò tí ì gbé síta ní ìsìn. Àwọn nǹkan míì wo ló tún wà tí yóò wà biblical tí wọ́n dẹ̀ fi ń kó àwọn mẹ́mbà àwọn lómi ọbẹ̀ jẹ nígbà yẹn tó tún jẹ́ wípé wọ́n sì tún máa padà change ní ìsìn. Ta ló mọ tí wọ́n ò tún sọ lọ́la? Ìyẹn ni pé bàbá tí ń rectify àwọn àṣìṣe wọn nu o. Ẹ wá wo ọ̀gọ́lọ́gọ̀ èèyàn tó ti kú tí wọn ò ní àǹfààní, they did not have that privilege to amend their mistakes. Táwọn náà rò pé bọ́lọ̀ ń ṣe sọnù. And that is why tó fi jẹ́ wípé wo surprise ó pọ̀ lọ́jọ́ ìdájọ́ o. Because àwọn tẹ́rò pé ẹ̀bà ń bẹ̀, you will not meet them o. Èyí báyìí ní ìsìn, ẹ má jẹ́ ó jọ yín lójú. Ẹ má jẹ́ ó jọ yín lójú. Tó o bá ti rí inú Bíbélì, tó o rí inú Bíbélì, tó o sì ṣe pé Ọlọ́run ó ṣàánú Alájìkẹ́rì. Ìyún ni mo rí tí mo ní sáré wá gist yín ní ìsìn. Alájìkẹ́rì iná o, ṣùgbọ́n ẹ jẹ́ àmọ́ tá à ń ṣe. Yálà ó jẹ́ Christian, yálà ó jẹ́ Muslim ni. Ṣá mọ̀ tó gbà kókó nù. Tó bá ti mọ̀ tó gbà, ìwọ̀nba wọn ò lè tàn ó jẹ mọ́. Ẹ bá ń like, comment, ẹ share. Ó dàbọ̀.